ojúmọ́, ẹ káàsán, ẹ kú òwúrọ̀, ẹ kú déédéé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò wá. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà ò ní di. Ṣé wá rí ibi tí ẹ ti ń rí owó mú, tẹ̀yin fi ń subscribe, tí ẹ fi ń lè rí ètò yìí wò, torí mo mọ̀ pé ó ná yín lówó. Àpò yín ò ní gbẹ o, àbòdí ni tolókun, àpò yín ò ní gbẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ìjọba. Ọlọ́runkẹ́ Ògúnníran yín náà ni ó tún ti dé lórí ètò àwa obìnrin láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ Abínibí wa. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Tí ẹ ò bá gbàgbé, ní ìjẹjọ a gbé abilékọ Ọládẹ̀jọ Aishat wá, eléyìí tó ṣe ìyànnàná lórí àwọn tó ń fà á tí àwọn baálé wa tán fi ń fẹ́ ìyàwó lé wa. Ṣé ẹ gbàgbé wípé ó dárúkọ àwọn nǹkan bíi mẹ́rin tó lè fà á tí àwọn baálé wa fi ń fẹ́ ìyàwó lé wa. Ó dárúkọ ẹ̀sìn, ó ṣàlàyé bí ẹ̀sìn ṣe faragba kí ọkọ fẹ́ ìyàwó tó ju ẹyọ kan lọ. Ó ní mẹ́rin, ìyún ẹ̀sìn Islam olúfàyè gbà, ṣùgbọ́n ó fi nǹkan kan kún un. Dáàdì wa ó fi nǹkan kan kún un, ní tó sì fi kún náà ni wípé tí ẹ bá lówó rẹ̀ lọ́wọ́, ó nítorí pé Kùránì náà sọ pé ẹ gbọ́dọ̀ ṣe déédéé. Lẹ́yìn ìgbà tó dárúkọ pé ẹ̀sìn faramọ́, ó ní àwọn ìlú oríṣiríṣi àwọn ọ̀rẹ́ tí àwọn ọkọ wa ń bá rìn, wọ́n á máa tiẹ̀ fi sọ̀rọ̀ láwùjọ pé ṣé ìwọ ló bá mi pè, ìwọ ló dá sọ̀rọ̀ èmi àti ìyàwó mi, àbí èmi àtàwọn ìyàwó mi, ìwọ oníyàwó kan ò lè dá sọ̀rọ̀ oníyàwó méjì. Ó ní àwọn náà ó lè ṣe okùnfà ẹ̀. Àtúnwá rántí abínibí ìṣẹ̀dálẹ̀ wa gangan wípé láti ìṣẹ̀báyé wa, ìyàwó àwọn bàbá wa kì í jẹ́ yọkan o. Ìdí tí ìsìn fi jẹ́ yọkan ni wípé àwọn bàbá wa àgbẹ̀ ni, ṣé ẹ gbàgbé wípé iṣẹ́ oko ò sì ṣe é dá ṣe. So àwọn abala yìí ló ń wọlé tó fi jẹ́ kí àwọn obìnrin ó máa pọ̀ lọ́ọ̀dẹ wọn, èyí tó sọ wọ́n di oníyàwó tó ju ẹyọ kan lọ. Ó tún wá dárúkọ ojú kòkòrò, ó ní àwọn ọkùnrin lójú kòkòrò. Ẹ ti níyàwó lé, ìgbà náà lẹ́sùn wá ní arábìnrin tí ẹjọ́ ń forí lù lẹ́gbẹ̀ẹ́ ògiri, ẹ sọ́dọ̀ ọ̀rẹ́bìnrin yín kẹ́rẹ́kẹ́rẹ́, ọ̀rẹ́bìnrin ó di ìyàwó kejì. Ó tún wá sọ kankan, ó ní àwọn obìnrin gan ṣokùnfà. Mọ́mì wá ṣẹ̀ ń gbọ́, ìyá ààfin wa, ẹ̀yin abilékọ, ẹ̀yin ọmọge tẹ́yìn ló ṣẹ̀ṣẹ̀ wọnú ọkọ̀ à ń lọ́kọ. Báwo lẹ̀yin náà ṣe lè ṣàfọwọ́fà tí baálé wa fi ń fi ọkọ lé wa? Ṣé àwọn káwọn ọkùnrin míì wọn àkùkù ní lọ́kàn àti fẹ́yàwó méjì, ṣùgbọ́n ẹ̀yin ìyá wa náà lẹ tì wọ́n ta. Ọ̀nà wo lẹ̀yin fi wá tì wọ́n ta? Ibi tí èmi ti fẹ́ bẹ̀rẹ̀ ní kúkúrú èdè ní ọ̀sẹ̀ yìí. Ọ̀nà wo lẹ fi ń tì wọ́n síta? Ọ̀nà wo ló fi jẹ́ pé àfọwọ́fà? Ẹ lè máa wò pé kò sí àlejò lẹ́nu. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ní ìgbà míì èmi àti yín nìkan ni. Eléyìí tí ẹ sì ní àǹfààní láti tẹ àtẹ̀ránṣẹ́ tí èmi àti yín yóò jọ sọ̀rọ̀ papọ̀. Àyè wà nílẹ̀ ní pé kí ẹ̀yin náà ṣàlàyé. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń fi àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ bí ẹ ṣe ń gbádùn ètò wa. Ẹ máa wò wá lóòrèkóòrè, Ọlọ́run ó sì máa gbà fún gbogbo wa. Ẹ káàbọ̀. Mo ní ibi tẹ́mi ó ti wọlé ní ọ̀sẹ̀ yìí, ibi abala ibi tí àwa obìnrin tá a fi ṣe àfọwọ́fà bí àwọn baálé wa ṣe fẹ́ fẹ́yàwó lé wa. Ẹ má gbàgbé, ìyáàfin abilékọ ní àwọn gẹ́gẹ́ bí abilékọ Ọládẹ̀jọ, wọ́n ní àwọn ò gbà kí ọkọ àwọn ò faramọ́. Tó bá ṣẹlẹ̀ kò sí nǹkan tí àwọn ó ṣe sí, ṣùgbọ́n gbogbo alámọ̀ pé òòṣà jẹ́ pé méjì obìnrin ò dénú. Tẹ́ bá fẹ́ kí baálé yín ó fẹ́yàwó lé yín, ṣẹ́yìn ò mú ọ̀bùn mọ́ ọgbọ́n àmọ́mọ́ sí ọkùnrin ta. Èmi ò tí ì wá mọ ọkùnrin tó jẹ́ pé ó yan ọ̀bùn láàyò.
ilé títún ṣe. Ṣé bẹ́ẹ̀ bá jí láàárọ̀ ṣe tiẹ̀ gbálẹ̀ nù ilé abẹ́ kúkú wò pé kò dọ̀tí? Bẹ́ẹ̀ kéèyàn gbálẹ̀ ojúmọ́ ó mọ̀ ṣe pàtàkì, ara ìmọ́tótó ni. Nígbà táwọn olóyìnbó tiẹ̀ tún wá sọ wọ́n ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀. Ìwé mímọ́ náà ò lòdì sí o, wọ́n ní ìmọ́tótó olókàngùn sí Ọlọ́run. Ó yá gbà tí ìmọ́tótó wá kángun tó mú wa súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí, kí wá lóde tẹ̀yìn òyìn ìmọ́tótó láàyò? Ìmọ́tótó tá ló borí àrùn mọ́lẹ̀. Kí lóde tó jẹ́ pẹ̀yìn òyìn láàyò? Ó kì í ṣe gbogbo ọkùnrin ló gbà dọ̀tí o. Mo fẹ́ sọ wípé gbogbo ọkùnrin ò tiẹ̀ fẹ́ dọ̀tí. Ṣé ẹ̀yin mọ́ ń lé? Ẹlòmíì bọ́mọ bá tọ̀, ẹni ìtọ̀ kò ní sà, ibùsùn tọ́mọ tọ̀ sí kò ní gbé bóde, ibi ọmọ tọ̀ sí ibẹ̀ náà ni ó sùn sí ìjọ́ kejì, yóò wà ń bẹ débi pé tẹ bá ti wá ṣí ilẹ̀kùn ilé wọn báyìí, kí ni wọ́n wá bù sí yín tíì, yóò dàbí kẹ́ ẹ sá padà sẹ́yìn. Ṣé ẹ fi ọ̀bùn kún? Bẹ́ẹ̀ bá ti fi ọ̀bùn kún tẹ́lẹ̀, ẹ dákun ó ti tó àkókò báyìí, ẹ̀yin náà lọ ṣe àtúnṣe láàrin gbogbo tí bá lè wá wò ní o, tí wọ́n fi bọ́ta tán lọ mọ́bìnrin ní ìwọlé wa. Bẹ́ẹ̀ ni, torí pé wọ́n rí afẹ́jú níta, irun ẹlòmíì ń kọ́ àwa bí obìnrin, pẹ̀ǹta ní irun ẹlòmíì báyìí, ó lè gbé irun oṣù 6 sórí. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ pé ó máa ń ràn mí. Bí wọ́n bá ti pẹ́ lórí yóò rùn, ẹ tún orí yín ṣe. Abẹ́ mọ̀ pé gbẹ̀yìn àti bàbá wa bá sùn lórí ibùsùn lálẹ́, wọ́n gbóòórùn irun yìí, ẹbẹ́ ẹjọ́ sùn pọ̀ ni. Ẹ jẹ́ kí irun yín kó máa wà ní ìmọ́tótó, ẹ dì í, ẹ jẹ́ kí irun yín ó wà ní dídì, ẹ mọ̀ tún orí, ewu làbúrò máa tún orí gbogbo ìgbà. Ara ọ̀bùn ni o, kóbìnrin ó máa tún orí oríṣiríṣi bọ́ọ̀ lè ṣe tọ́jú ọmọ sí. Abẹ́ mọ̀ pé àwọn bàbá wa jọmọ yóò ní. Ṣọmọ tí yín ṣé tí bàbá wa bá pàdé rẹ̀ níta, ṣé wọ́n lè tọ́ka rẹ̀ pé ọmọ mi ló ń lọ, aṣọ wo lẹ fi sí lọ́rùn? Àwọn ọ̀bùn míì tiẹ̀ tún wá ní gírèdì. Ọ̀bùn tí wọ́n bá tọ́jú, bọ́n bá tọ́jú ilé, tẹ́ bá rí wọn níta, bẹ́ẹ̀ bàbá wọn délé ẹ̀ lè mọ̀ pọ́n lọ́bùn. Àwọn dáa níta, wọn ó ṣara lóge, ṣùgbọ́n tẹ́ ẹ bá wá wọ inú ilé wọn, ẹ sá padà. Gbogbo àwọn ìwà ìbàjẹ́ yìí ò lè jẹ́ kí àwọn baálé wa má fẹ́ yàwó. Wọ́n fẹ́ yàwó lé wa. Aṣọ tẹ́yìn wọ̀ sọ́rùn ńkọ́? Kì í dìgbà tẹ́ ẹ bá tó lọ ra gbogbo aṣọ tó wọ́n jù. Ìwọ̀nba kékeré tẹ́ ẹ rà yìí, ẹ rán ẹjọ́ kó ṣe déédéé ara yín. Ẹ wá máa lọ, ẹ máa fọ̀ lóòrèkóòrè. Ẹ dákun, ibi táwa ti ń ṣe àfọwọ́fà lèmi fẹ́ ká mójútó, nítorí pé wọ́n ní táńdí òmọ́jó táńdí tó ń gbé lẹ́sẹ̀. Bàbá wa làwọn bàbá wa wọ́n fẹ́ yàwó, ẹ̀yin gan ní táńdí tẹ̀ jẹ́ kí wọ́n lọ mú ìyàwó wá láti ta. Ṣùgbọ́n gbà táwọn náà bá ti ṣara wa lóge, tí gbogbo ara wa dúró déédéé, tó jẹ́ wípé ńgbà tí wọ́n mú ti tábọ̀, tí ìsàgán rí pé ẹ tóun lọ báyìí, ó lè ti torí yín gan kó mọ̀ dúró. Nígbà tí ẹ̀yin náà bá fojú bàbá wa mọ́ra, oúnjẹ gbígbọ́ ńkọ́? Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀gbọ́n oúnjẹ àti ẹ̀wọ́ táwọn obìnrin kan tí baálé wa bá fún wọn lówó, owó ọ̀hún àwọn ó ṣá méjì ni, ìdá kan ó bá lóde lọ. Ṣé àwọn káwọn kan jẹ òde yó nínú àwọn obìnrin náà ni o, ìdá kejì ni wọ́n fi gbóúnjẹ lẹ̀. Ọjọ́ oúnjẹ tí wọ́n ní kí wọ́n fi 5,000 parí, tí a fi 1,500 parí, kí ni èròjà tí ó wà nínú 5,000 tí yóò wà nínú 1,500? Ṣé mọ̀ pé kò ṣeé ṣe? Baálé wà dé, irú oúnjẹ wo leléyìí? Oúnjẹ ẹlẹ́wọ̀n wo leléyìí? Yóò wá di wò mí wọ́, ìjà lè ti bẹ̀ẹ̀ wọlé. Nígbà tí irú ẹ̀ bá wá tẹ̀síwájú lójoojúmọ́ tó ń ṣẹlẹ̀, baálé wò ta o. Abẹ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni yóò lọ ta, wọ́n sì mú bí n wálé. Bàbá mú bí n wálé, a máa fọwọ́ járí. Ṣé a wà sọ pé àgbà ìyàwó tó jẹ́ pé fúnra wa la kọ lẹ́tà pé máa bọ̀, kò dìgbà tẹ́ bá tó mú bírò tẹ́ wá fi sórí ìwé tẹ́ kọ́, ìwà ayé ẹ ti fi kọ lẹ́tà pé ẹ̀yìn mi gbàyàwó. Ẹ dákun, gbogbo eléyìí afẹ́káwa náà lọ ṣiṣẹ́ lé lórí. Báwo lẹ ṣe báwọn bá lè wá sọ̀rọ̀? Ṣé kìí ṣe ọkọ gbégbá gbágbọ̀n? Ṣé kìí ṣe pọ́pọ́ sọ wá ti sọ kẹ́yìn náà sọ 10? Àwọn ọkọ wa ẹni àpọ́nlé ni wọ́n, ẹni iyì ni wọ́n, ẹni ẹ̀yẹ ni wọ́n, ẹni àyẹ́sí ni wọ́n. Ǹjẹ́ ẹ̀yin ń yẹ wọ́n sí? Ǹjẹ́ ẹ̀yin ń pọ́n wọn lé? Ǹjẹ́ ẹ̀ ń fi wọ́n gẹ́gẹ́ bí olórí bí Ọlọ́run ṣe pè wọ́n? Abẹ́ ti gbàgbé pàdé orí wa ni wọ́n ni. Ẹ yẹ wọn sí, ẹ pọ́n wọn lé. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú wa, ọjọ́ ìgbéyàwó ló ti kúnlẹ̀ fọ́kọ rẹ̀ gbẹ̀yìn. Ṣé a mọ̀ pé lọ́jọ́ ìgbéyàwó, nígbà tá a dé bí àwẹ̀jẹwẹ̀mu,
ìyẹn ní reception wọ́n bá ní kó ṣe bí ó ṣe máa gbóúnjẹ fọ́kọ rẹ̀ ṣẹ́rí ìkúnlẹ̀ tó ti kún látọjọ́ náà ló ti kún un ẹsẹ̀ ẹ̀yìn rẹ̀ ò tẹ̀ mọ́ débi pẹ́sì ó lélẹ̀ kódà tó ọkùnrin fẹ́ràn àpọ́nlé ẹ máa pọ́n wọn lé ẹ máa yẹ ẹ ṣàyẹ̀sí wọn mo sì mọ̀ pé nígbà táwa náà bá ń pọ́n wọn lé wọ́n wò tiwa ẹ mọ́ wa lára kẹ́yìn wọ́n wò pé kí n fẹ́ yàwó lè kò dùn mọ́ wa nú gbogbo wa náà la mọ̀ kò dùn mọ́ wa nú àwọn tí wọ́n fẹ́ yàwó lé wọ́n gba káwọn ni o kò sí kankan tó dùn mọ́ wa nínú gbogbo ẹ̀ nítorí náà ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ fọwọ́ síbi ọwọ́ gbé ẹ ṣètọ́jú ara yín ẹ gbóúnjẹ fọ́kọ lákòókò ẹ pọ́n wọn lé ẹ tọ́jú àwọn ọmọ ẹ mú wọn lọ sí ilé ìwé lásìkò ẹ fún wọn lóúnjẹ ẹ wọṣọ tó dáa fún wọn má gbé ẹni ìtọ́ ọmọ sínú ilé tó bá ti tọ̀ sáà kó tó kà wọlé a ò rí jù báyìí náà lọ torí pé èmi àti yín àkógbádùn ara wa sí jù bẹ́ẹ̀ lọ ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí kan náà ni àwa obìnrin láti ilé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ abínibí ilé wa ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tún pàdé níjọ́ mẹ́jọ ire o.